jẹ́ ti wo fídíò náà nísìn. Now kí ló fa nǹkan tó ṣẹlẹ̀ ń bì? Ẹ bá ń share fídíò yìí, mo fi Ọlọ́run bá bẹ̀ yín, ẹ kàn bá ń share, ẹ bá ń share. Now kò sóúnjẹ, kò sówó, kò sí nǹkan kan. Wọ́n mọ bí condition tí Nàìjíríà wà nísìn, wọ́n tún fowó ń kún owó school. Ẹni tó manage ara ẹ̀ tó rò pé kó rán ọmọ lọ sí school tí ò tí ì rówó fi jẹun, so ṣá manage rán ọmọ yẹn lọ sí school tẹ́tún wá fi owó kún owó school. Now ní Nàìjíríà bí wọ́n lọ school tán suffer, tán náwó, tán nára, tán ṣe gbogbo ẹ̀. Ìgbà tán bá ṣe tán ní school wọn ò ní ríṣẹ́. Kí ni wàhálà di suffer pé yàn suffer ó lọ kàwé kò ṣiṣẹ́. Ẹni tó sì ní ò pé kọ́lọ́n ṣàṣì kó jẹ́ kóun ṣàtráì bí ẹ bóun bá ṣe tán òun máa lè ríṣẹ́. Ẹ tún wá fi owó ń kún owó school ẹ̀dẹ̀ mọ condition tí Nàìjíríà wà. Ẹ mọ bí ìlú yẹn ṣe rí. Ẹ tún wá fowó ń kún owó school. Níbo lẹ ti rò pé kan rè? Òun ló fa ìjà Táyọ̀ tí tó ń lọ sìn. Níbo ló ti rí? Ṣé kò wá ṣe pé time tí bàbá Tinubu yìí máa jẹ́ kí ọ̀tá yàn lọ sáwọ́ bí tí yàn mọ̀? Time Tinubu yìí mà ti wá ń lé orí ẹ̀ ní dọ́là ti lọ sókè ní gbogbo nǹkan tó wá di kíní tó wá wọ́n kún gbogbo nǹkan wọ́n bí ojú. Owó school náà ti tún wọ́n. Kí ni assurance àwọn ọmọ school yìí gan nísìkò tó ń bá ṣe tó wọn máa rí iṣẹ́? Ẹ fowó ń kún owó school wọn tí kò dẹ̀ ṣiṣẹ́. Many people náà wọ́n fẹ́ jápa kúrò Nàìjíríà, wọ́n fẹ́ padà, wọ́n fẹ́ kúrò Nàìjíríà. Kí ló fà á? Ẹnìkan ṣe tán suffer ṣe tán kò rí iṣẹ́. O gbogbo owó tó fi lọ school tó ṣe gbogbo kò rí owó, kò rérè, kò rójú owó. Àmọ̀ye náà gbogbo àwọn ọmọ everybody fẹ́ jápa nítorí pé kí ni condition tí ìlú àmì Nàìjíríà wà kò pay wọn. Kò pay wọn. Kò síṣẹ́. Ẹni tí ò ṣiṣẹ́ báwo ló fẹ́ rówó fi jẹun débi kó fẹ́ sanwó school? Ẹni tí ò níṣẹ́. Kí ẹ̀ nípa ẹ̀ tún fowó. Why tẹ́sẹ̀ fowó ń kún owó school? Ọ̀pọ̀lọpọ̀ nísìnyí ó rò pé tó ń bá tẹ̀ suffer kí orin pàdé ọmọ Nàìjíríà 6 bèèrè lọ́wọ́ wọn pé ṣé o fẹ́ travel out? Kò ní sí ẹyọ kan láàrin wọn tó máa sọ pé no, wọ́n fẹ́ jápa. Everybody fẹ́ jápa. Orí jíjápa gan wọ́n tún gbá wọn. Owó tó yẹ pé tẹ́nìkan nísìnyí mo rí wò lórí kíní. Ẹni yìí wọ́n lọ fẹ́ gba bí 15,000 lọ́wọ́ ẹ̀. Ó wá fún ẹnìyẹn ní 7 million torí pé ó fẹ́ jápa kó nílùú náà òun wá gbà. Condition Nàìjíríà ló fà á tí gbogbo yàn fi ń sá lọ síbi tí ò yẹ. Wọ́n bẹ̀ yín. Ẹ bá ń share fídíò yẹn, bá ń bẹ bàbá Tinubu kó bá wa bẹ àwọn school yẹn kán má fowó lé owó school, kán jọ kán ṣàánú torí pé àti jẹun gan lè débi pé wọ́n máa rówó fi kún owó school yẹn. Kán bá wa bẹ àwọn lecturer yẹn kán má fi owó kún owó school. Government abẹ̀yìn ni ẹ bá wa reduce ẹ̀ díẹ̀. Ẹ wo ẹ bá ń share, kẹ bá ń like.